gẹ́ ìyàwó Muyideen fẹ́ sọ̀rọ̀ wípé ohun tó ń rí òun ò ní lè sọ àṣẹṣe ló bá ìyàwó yẹn sùn àwọn tó bá sùn gbogbo wọn jáde síta gbogbo wọn sọ̀rọ̀ wípé ó gbé wọn ròtẹ́ eléyìí ní kò fún lówó eléyìí ló fún lówó eléyìí ìkan ló fún ní 50,000 láti Ogun State ìkan ní kò tiẹ̀ fún lówó rárá. Ìyá Àgbàlá Gabriel ó ní chọ́ọ̀chì má da chọ́ọ̀chì yẹn pọ̀ má bá yé Ìyá Àgbàlá jẹ́ iṣẹ́ ìránṣẹ́ tó ti ń bí òdìbò má bá yé jẹ́. O sì wá pera rẹ fún wa ní pásítọ̀ tàbí mẹ́tọ̀ pásítọ̀ rẹ àwòkọ́ṣe Jésù ló gba pátá nídìí èèyàn ni àbí Babalọ́lá gba pátá nídìí èèyàn èmi ò mọ̀ táwọn yẹn o. tó o bá dẹ̀ rí nínú ìdámẹ́wàá ṣọ́ọ̀ṣẹ̀ jẹ́ kó tó ẹ lọ wá ṣẹ́ṣe ó ṣe wòlíì. Business center ni wọ́n ṣì yẹn náà wọ́n ti jẹ́ ká mọ̀ pé business center ọjọ́ tí owó tí wọ́n bá tó pé wọ́n máa fi wá pawó. ẹ̀yin ọlọ́pàá tẹ́ wà lẹ́yìn tẹ́ ń tẹ̀lé kiri ẹ wádìí ẹ̀. gbọ́ kan sìn wọ́n ní ìyá àbèjì ọmọ aráyé lè tó fi jáde gangan ìyá àbèjì yẹn wọ́n ní gbogbo nǹkan yẹn àti ìrí rẹ́jísítà fipò òun ló nílé lọ́wọ́ ìyá àbèjì. ibi tá a bá ti ṣe láti jẹ ṣùgbọ́n wàá jẹ́ ní ọ̀nà tó tọ́. lóun ṣe foundation lọkọjú mọ foundation kákúkú mọ ibi tó belong sí má bá ṣe ìránṣẹ́ fún wa jọ má bá ṣe ìránṣẹ́ jẹ́ orú òṣì ọ̀rọ̀ wo nìyẹn. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ́. wáyé o àṣírí mi tútú lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel àṣírí mi tó tú ni pé àṣírí tú o àwọn kan ti jáde gbayagbaya lẹ́yìn ìgbà tí ọmọbìnrin tí ó tú gbogbo àwọn àṣírí ọ̀hún jáde níbi tí ó ti sọ wípé Àgbàlá Gabriel gba òbítíbitì owó lọ́wọ́ òun pàápàá owó tí wọ́n fi dáná owó tí wọ́n fi repo sí mọ́tò àtèyí tí wọ́n fi ra táyà èyí tó wá jáde báyìí ni bí àwọn kan ṣe jáde gbayagbaya wípé Àgbàlá Gabriel ń bá wọn sùn o wọ́n ní níṣe ni Àgbàlá Gabriel bẹ̀rẹ̀ sí gba pátá lọ́wọ́ àwọn kan ẹ wo ọ̀rọ̀ ọ̀hún tóbi pọ̀ nígbà tí mo gbọ́ ẹkún sì gbọ̀n mí wípé ta ni àbá wá pè lẹ́ni rè ta gan la fẹ́ pè lẹ́nìyàn Ọlọ́run ẹni ọ̀hún mà sọ́nù ọ̀rọ̀ rẹ̀ wípé ẹ mọ̀ yé ìgbà làwọn jọ ń lọ sí hòtẹ́ẹ̀lì àwọn kan tó sọ wípé tí Àgbàlá Gabriel sọ pé káwọn máa pàdé ní hòtẹ́ẹ̀lì wọ́n ní Àgbàlá Gabriel gangan kọ́ ló ní iṣẹ́ ìránṣẹ́ yìí bí kò ṣe màmá tó bí màmá ẹ̀ òun gangan ni ó ń jẹ́ Àgbàlá Gabriel wọ́n ní màmá ti dàgbà ni o màmá òun sì jẹ́ kérúbù ṣùgbọ́n lẹ́yìn èyí náà ni Àgbàlá Gabriel tẹ́wọ́ gba kínní ọ̀hún tó sì bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ìránṣẹ́ ṣùgbọ́n nígbà tí màmá mi kan màmá wòlíì tí gbogbo èèyàn mọ̀ sí ìyáálé Mósè wọ́n tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àwọn àṣírí wọ̀nyí wọ́n ní níṣe ni Àgbàlá Gabriel bẹ̀rẹ̀ sí tàbùkù iṣẹ́ ìránṣẹ́ wọ́n ní táwọn gan ni ó pe Àgbàlá Gabriel ṣiṣẹ́ ìránṣẹ́ àti pẹ̀lú pé níbo ni Àgbàlá Gabriel ti kẹ́kọ̀ọ́ nípa iṣẹ́ ìránṣẹ́ àwọn á fìdí ẹ̀ múlẹ̀ pé Àgbàlá Gabriel kì í ṣe wòlíì nítorí pé táwọn mọ̀ sí tẹ́lẹ̀ ni ẹni tó máa ń lùlù nínú ìjọ wípé ìlú làwọn mọ̀ tí Àgbàlá Gabriel ń lù ṣùgbọ́n ṣáà tó wá sọ pé Ọlọ́run ló pè òun kù sí wàhálà ṣùgbọ́n oníjìbìtì tí Àgbàlá Gabriel mú mọ́ kínní yìí òun náà ni ó dùn àwọn o wọ́n ní Àgbàlá Gabriel bí ọmọ ló jẹ́ sáwọn wọ́n ní ṣùgbọ́n ṣáà o ohun tí Àgbàlá Gabriel ṣe yìí ó ti ń tàbùkù iṣẹ́ ìránṣẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun náà ló ń tàbùkù àwọn ìránṣẹ́ Ọlọ́run gbogbo àwa ni kí Àgbàlá Gabriel kó sọ̀rọ̀ náà ṣe o kí Àgbàlá Gabriel pé kó kọ́ bí a ti ṣe ń ṣe kínní ọ̀hún kó má ṣe da iṣẹ́ ìránṣẹ́ papọ̀ mọ́ foundation wọ́n wá gbà ní ìyànjú tó pọ̀ nítorí pé ìtàbùkù àwọn ènìyàn ìránṣẹ́ Ọlọ́run tó pọ̀ òun náà kìíní yìí yóò kó bá wọn ẹ wo màmá tí ẹ gbogbo èèyàn mọ̀ sí ìyáálé Mósè wọ́n máa sọ̀rọ̀ tó pọ̀ inú bí wọn sàwọn ọ̀rọ̀ náà nítorí wípé wọ́n ní ọmọ ló jẹ́ sáwọn ṣùgbọ́n ṣáà o nípa bí ó sì ń tàbùkù ìránṣẹ́ Ọlọ́run àti iṣẹ́ ìránṣẹ́ yìí ó jẹ́ nǹkan tó dùn àwọn púpọ̀ ọ̀rọ̀pọ̀ nínú nǹkan tí màmá yìí sọ sẹ́mọ̀ pé ọ̀rọ̀ lọ́rọ̀ kì í fi bẹ́ẹ̀ dùn lẹ́nu tèmi tó bá wá rí bẹ́ẹ̀ ọba wa jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá abẹ́yìn tí lólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni ẹ bá wa tẹ̀ ẹ́ sójú ẹ bá wa dọ̀rẹ́ káwa náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá má gbàgbé láti tẹ aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò torí bí kinní ọ̀hún bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kí tí yín ó di sí i bó bá ṣe ń jábọ́ bí àpò ìyèrè làwọn ó sì máa bò yín gbọ́ nìkànnì yìí iye Yorùbá Parapọ̀ TV ẹ̀já máa bẹ́tù ọ̀hún bọ̀ ẹ̀já gbọ́n tí màmá òun sọ àwọn àṣírí pọ̀ tí wọ́n tú nípa Àgbàlá Gabriel ẹ̀já máa bẹ́tù ọ̀hún bọ̀. àwọn kan jáde wọn ló bẹ̀rẹ̀ sí bá wọn lò pọ̀ àní èmi tí ẹ má da rúrú pọ̀ mọ́sápá ẹja náà kọ̀ọ̀kan ìwo tún ní bá lò pọ̀ wọn lá ìṣòro làwọn gbé débẹ̀ wá ní kí wọ́n rí ẹ lóòótẹ́ àwọn lọ bá ẹ ó gbára wọn lọ ìkan ló fẹ́ ṣe ń pa òfun ní kọ́bọ̀ ìkan ló fún ní 50,000 bóyá ó gbá òun ní blocking àìmọye ẹni tí ò sọ tiẹ̀ jáde àìmọye ẹlòmíì àlóhùn fẹ́ fojú olóore gúngi sóore lòún ṣe wọ́n bẹ̀yẹn oore tó olóò fẹ́ ṣe fún èèyàn tó gba pátá ń di ẹ̀ ó ṣe lóore lójú rẹ̀ ṣé bọ́lọ̀ ń ṣe ṣèwọ́ lóore nìyẹn orí ẹ̀ mélòó lọ́lọ́run ní kò gbélẹ̀ mo bèrè ìdámẹ́wàá wo lo fún Jésù níbẹ̀ tó ná ìyá Àgbàlá Gabriel yẹn ṣé bòun gan ṣe ṣé nìyẹn ẹni tó bìdì Àgbàlá Gabriel gangan ṣé ó gbapá ṣe náà gba pátá lẹ́dí ìyá yẹn títí tó fi di 90+ tó wà yẹn kí ló dé tó fẹ́ borúkọ ìyá oníyà jẹ́ lọ wá ṣẹ́ṣe kí ni qualification kí ló kà lọ fi máa ṣiṣẹ́ náà ṣé dídán náà fi ń gbẹ̀yìn wá sórí afẹ́fẹ́ ni enough is enough o má bàa ṣe Olúwa jẹ́ o iṣẹ́ Olúwa ò dẹ̀ lè bàjẹ́ fún rẹ̀ àfẹ́ tó fẹ́ bá yá rẹ̀ ìgbà tán bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí ṣe bí Démọ́lá la bẹ̀rẹ̀ sí pariwo ṣé Jésù la pariwo ìwọ ni orúkọ tiẹ̀ lòún bá yí ẹ̀ jẹ́ èèyàn máa ń nà tán lórí gbogbo nǹkan tó bá ń ṣe ni mo fẹ́ gbowó fáláìsàn ẹjọ́ o ìní sẹ́mi ò lábọ̀ inú aláìbí abá ti ń wa aláìsàn náà láti ń wa ara ẹni o èmi náà máa gbà fúnra mi bẹ́ẹ̀ o ọmọ Nàìjíríà wọ́n ṣe rí nìyẹn inú àwọn
sí ẹsìn ni wọn á ló tiẹ̀ tún sọ́tà ó lóun fẹ́ gbà tó bẹ́ẹ̀ ní sa àwọn ọmọ tí mo kó jọ èmi ni mò ń san sálárì wọn ẹlòmíì lè máa bẹ́ẹ̀ gbé yẹn ìmọ̀ọ́mọ́jú àánú tí ọmọ Nàìjíríà ní mo gbé fún àwọn ọmọ Nàìjíríà kudos to you ẹlòmíì lè máa gbé láti abroad yẹn pé má wọrí sórí gbogbo àwọn queues yẹn àwọn ọmọ lẹ́yìn àwọn ọmọ tó ń ṣe wàhálà ẹ̀ èmi máa san sálárì mo mọ̀ wọ́n débẹ̀ torí àwọn kan wà tọ́lọ́run ti gbà fún tí wọ́n fẹ́ máa ran iṣẹ́ Olúwa lọ́wọ́ ṣùgbọ́n torí àṣemáṣe báyìí torí àìnínà tán irọ́ díẹ̀ òtítọ́ díẹ̀ ó máa ba òtítọ́ yín jẹ́ mo wà disappointed gbogbo Nàìjíríà pátápátá gbogbo àwọn olólùfẹ́ gbogbo wa pátá la wà disappointed in you ṣé o mọ̀ pé mo sọ̀rọ̀ yìí nígbà Muyideen wípé ta ni mentor ẹ̀ ibo lo ti kọ́ṣẹ́ iṣẹ́ ẹ̀ ibo lo gbà kọjá ta ni àwòkọ́ṣe ẹ̀ mo ń béèrè nígbà tí Muyideen wípé wòlíì tàbí pásítọ̀ kankan ò ṣe foundation a lè ṣe é torí pé kí ni ìsọlẹ́nu ló máa dà ó ta lórí tó gbégbá ẹrú tó ń ṣe yìí kó dé lóun ní chọ́ọ̀tì látijọ́ tó ti wà tán ti bí ẹ you are 32 years náà àbí ọmọ 32 ẹlẹ́nugbà tó ti dé yìí àwọn wo ló ní foundation tí wọ́n ń jáde báyìí tí wọ́n dẹ̀ ní calling tí gbogbo wọn bọ́ síta tí ẹ wá máa dáwọ́ wọ́n dẹ̀ ní chọ́ọ̀tì tó o mọ̀ tán ní chọ́ọ̀tì kọ́ dẹ̀ wá máa ṣe báyìí ẹ dáwọ́ fún wa o àti gbé kinní kan wá o kò lè wọ́ọ̀kì ni kò lè possible kò lè ṣeé ṣe èmi fúnra mi ta ni màmá àwọn ọmọdé ìgànnà màmá ẹ̀dà ṣé girama yẹn nìkan ló kù ni o ní màmá mọ́ torí mi ò mọ̀ bóyá ṣé màmá ẹ̀ ti kú ni torí mo rò bí àwọn ọmọ ológo rẹ̀ báyìí Dẹ́mọ́lá yìí ò gbọ́dọ̀ sánkú mọ́ wa lójú a gbọ́dọ̀ fojú sunkún ẹ̀ ṣùgbọ́n ṣé bó ó lẹ́bí ó yẹ kí àwọn kan pèsè àkíyèsí báyìí pé ṣé Dẹ́mọ́lá ti dàgbà jẹ́ ẹni tẹ́ ẹ lè bá sọ̀rọ̀ lọ ó ti dàgbà ju ẹni tẹ́ ẹ lè sì tiẹ̀ dáhùn Dẹ́mọ́lá tó ń ṣe yóò dáa ó ti di pásọ̀ ilé yín ọmọ 32 years kò lè gbọ́ràn mọ́ ẹ lè pèsè àkíyèsí wípé rárá mi ò fẹ́ bẹ́ẹ̀ má ta ní ìṣorúkọ mi amúsàn gbogbo ìdílé amúsàn ẹ lè pe àbúrò yín ẹ̀gbọ́n yín pé ohun tó ń ṣe yìí ó máa lẹ́yìn o àbí àkọ́ ọ̀gbà ni ó ń lu gángan àìmọye mo mọ̀ ẹ́ pẹ̀lú àwọn àbúrò mi ní Ìbàdàn tí gbogbo yín jọ ń lu gángan iṣẹ́ ìránṣẹ́ olótìdé nìyẹn mo wò pé ṣé ìyá yẹn ni ó ta òróró lé ẹ lórí torí ta ni ọwọ́ ta ló ti kọ́ṣẹ́ iṣẹ́ ìránṣẹ́ ta ni mẹ́ńtọ̀ ta ló sàbà lé ẹ lórí ibo ló ti gba ìlànà iṣẹ́ ìránṣẹ́ gangan àwọn wo ni ó wò ṣé owó àwòkọ́ṣe ènìyàn bí oníkọ́ torí ẹni tó bá ní ìpè máa yàtọ̀ sí ẹni ẹ̀bùn ṣé mo pé gbogbo ẹnu ni mo fi máa ń sọ pé ẹni ẹ̀bùn yàtọ̀ sẹ́ni ìpè ta ló rí ní Nàìjíríà tá a wá wà yìí o tó ń bọ́ síta tó lò ní church tó tún wá jáde síta wípé àwọn aláìsàn ẹ wá máa dáwó fún kò lè ṣeé ṣe ìyẹn ni o NGO àwọn gbogbo right up gbogbo tó ti ṣẹlẹ̀ yìí mo farabalẹ̀ bá research sọ́tún sósì èmi ò ṣe tó jáde fòrò bẹ́yẹn nǹkan yẹn máa ṣẹlẹ̀ màá máa kására náà ni bó ṣe máa gùn mí yẹn màá máa mú mọ́ra títí máa fi jáde torí mo fẹ́ rìdí òkodoro gbogbo yín pátá ẹ bẹ̀rẹ̀ sí wo díẹ̀ mú mi láti ìgbà tí mo ti rí mo ti bẹ̀rẹ̀ sí jù síbẹ̀ wípé gbogbo yín lẹ máa rí ok ṣùgbọ́n ó máa ń ṣe mí láàánú níbi tó bá yẹ ká ti bá ọgbọ́n tá a bá òmùgọ̀ níbẹ̀ màmá onímàmá yẹn tó ti ń dìùdì Àgbàlá Gabriel bọ̀ màmá arúgbó ìyá Àgbàlá màmá bàbá Adémọ́lá ló ń jí Àgbàlá Gabriel Séráfù ni màmá yẹn Ìbàdàn ni mo ti wá kí n tó wá sí Èkó yìí o kí Olúwa tó ní kí n máa bọ̀ kò gbọ́ dáadáa màmá yẹn ni Séráfù màmá yẹn ò dẹ̀ ti gbé màmá yẹn bọ́ síta rí tí màmá yẹn ní Kérúbù àti Séráfù lòun ti tọrọ ẹ náà ti tọrọ ẹ wá òun ò wá ní fi Kérúbù àti Séráfù lẹ̀ torí ojú ọmọ pọ́n àwọn ìgbà tí wọ́n máa dàgbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ màmá tó ti ń bọ̀ nínú Kérúbù màmá yẹn ti wọ bí i 90 àbí 80 báyìí ó change màmá yẹn aṣọ àdúrà lẹ fi wọlé wá aṣọ Kérúbù àti Séráfù ni màmá yẹn gbé wá tó gbé wọn sórí afẹ́fẹ́ kí màmá yẹn kọ́kọ́ wá máa gbàdúrà mo rí wọn bíi Séráfù pé òkè ara Séráfù lélẹ̀ inú mi dùn mo bẹ̀rẹ̀ sí ṣùgbọ́n lẹ́tà kí ni mo máa rí oyí màmá yẹn bí rí ó sọ kíní yẹn di aláṣọ ara ìwọ náà ó bẹ̀rẹ̀ sí wọ mo wá ṣàtìẹ́ lẹ́yìn pé màmá o mo ṣe voice note wípé má jẹ́ kí ìlànà tí màmá yẹn wà má jẹ́ kí màmá yẹn kúrò lójú ìlànà yẹn o torí tó ń ṣe má jẹ́ kí màmá máa wọṣọ aṣọ àdúrà àwọn yẹn ni kò jẹ́ kán máa wọ̀ pé mo ní kán máa rántí májẹ̀mú tí wọ́n dá nínú Kérúbù àti Séráfù kò gbọ́dọ̀ yẹ kán dúró lérí májẹ̀mú wọn nígbà tí mo ti rí dramatica tó fẹ́ ṣe ìyẹn kọjá bẹ́ẹ̀ nígbà tí ọ̀rọ̀ Muyideen jáde èmi fúnra mi gbèjà ẹ oh God
látijọ́ tí àǹtí kejì ti jáde ẹkún èmi tí gbogbo yín bá ń fọ́lọ̀ ẹ máa rí gbogbo bí mo ṣe ń jù pé Démọ́lá wọn ti ń parọ́ mọ́ ẹ wo Àgbàlá Gabriel bọ́ síta ń bí wá máa defend irọ́ yìí o ó dàbí pé irọ́ ni wọ́n ń pamọ́ ẹ kì í ṣèwọ rèé mo wà disappointed. Adémọ́lá ìgbà tí Muyideen èmi fúnra mi pariwo mọ́ Muyideen pé irọ́ ìwọ ló lálárì kiri ẹ̀yàn ṣe ẹ́ lóore ẹ̀wọ́ fẹ́ fi bí sun ó lóye fídíò tí mo ṣe àṣẹ wọ nìkà Démọ́lá ìkà ni ẹ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ ògbé mi àìmọye àṣírí ó sórí bó ti tú kò sí bí ènìyàn ṣe máa fi rọ́kò nǹkan jọ láyé tó máa last o lè fi rọ́kò torí ẹni tó níṣẹ́ ò ní jẹ́ kẹ́ ẹ bá jẹ́ ń jẹ́ orúkọ Jésù Kristi tí gbogbo yín lọ ń lùgọ́ sábẹ́ rẹ̀ yẹn ó máa fi yín ṣẹ̀sín ní kọ̀ọ̀kan kẹ́ ẹ tó kú torí pé Jésù Kristi ò ṣe bẹ́ẹ̀ ẹni tó fi ṣe ìgbàgbọ́ rán St. Moses Orímọládé wá sí Áfíríkà kò ṣe bẹ́ẹ̀ Babalọ́lá ò ṣe bẹ́ẹ̀ Ọ̀ṣọ́fà ò ṣe bẹ́ẹ̀ àwọn wòlíì bàbá Ọbádàrẹ ò ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn àgbà tó ti lọ nínú Olúwa ò ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ọ̀dọ́ ọjẹ́nsì ìsinsìn tẹ́ ṣe ń bọ̀ ìgbàlódé oríṣiríṣi tẹ́ fẹ́ mú rádaràda wọ̀ àṣírí yín ò ní bò ṣé o fẹ́ sọ fún mi wípé sista kejì yẹn ó máa parọ́ mọ́ ẹ o fẹ́ sọ fún mi wípé ẹni tó gọ̀lọ̀tọ̀ bẹ́ẹ̀ yẹn kò mọ tó ń ṣe nígbà tó o béèrè owó tó o bẹ̀rẹ̀ sí iṣẹ́ yẹn kò gbọ́n ó lè parọ́ mọ́ ẹ láì sòkú èmi ò tiẹ̀ tí ì dé bẹ́ẹ̀ ohun tó ń ṣe yẹn foundation àwọn kan béèrè lọ́wọ́ ìjọ tiẹ̀ rẹ́gísítà ẹ̀ sí NGO torí mo mọ̀ pé tí èèyàn bá fẹ́ ṣe foundation iṣẹ́ tó ń ṣe láàárọ̀ ọjọ́ ẹ̀ gangan ni pé Kasinati ló wo náà Kasinati ló ń ṣe nǹkan yìí tí mo rí kò pẹ́ ìníwọ́ náà bọ́sà oníwọ̀ náà fẹ́ máa ṣe ìwọ fi tiẹ̀ báyìí o fi transparency ló kọ́kọ́ fi wọlé everybody lára láti fi rú àwọn èèyàn ó yá ó di 1 naira ó di 2 naira 1000 ti wọlé 2 naira ti wọlé 10,000 ti wọlé àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ń rọ̀ṣẹ́ torí wípé ó máa wà transparency o ẹ jẹ́ ká èmi náà fúnra mi kó ẹ̀jẹ̀ ń gbà yẹn mo wá wà pé ṣé kìí ṣe Démọ́lá Ìbàdàn ilé lẹ́yìn tó ń lu gangan wọn lòun náà ní ìdáhùn ló di orúbá ìpọ̀ oníkálukú ló lógo tiẹ̀ ṣùgbọ́n ẹ gbọ́ ó fi yẹn wọlé o mo ti gbá rìsáàjì àtúngbọ̀ kan sìn wọ́n ní ìyá àbèjì ọmọ aráyé le tó fi jáde gangan ìyá àbèjì yẹn wọ́n ní gbogbo nǹkan yẹn àti ìrí rẹ́gísítà wípé òun ló nílé lọ́wọ́ ìyá àbèjì ọ̀tọ̀ nìyẹn bó bá kù sẹ́jú kan sọ bó bá kù sẹ́jú kan tí gbogbo yín máa kú ẹ máa ṣẹ̀sín kárí ayé ẹ ní lọ láì jìyẹ wọn Muyideen gbogbo wa bá Muyideen àbáwí àgbẹ̀ ẹ níjà pé ó gbé ẹ wá àsórí ẹ̀dẹ ló ń ṣe gẹ́ ìyàwó Muyideen fẹ́ sọ̀rọ̀ wípé ohun tó ń rí òun ò ní lè sọ àṣẹṣe ló bá ìyàwó yẹn sùn àwọn tó bá sùn gbogbo wọn jáde síta gbogbo wọn sọ̀rọ̀ wípé ó gbé wọn rò tẹ́ ilé rí kò fún un lówó ilé ló fún un lówó ilé ìkan ló fún un ní 50,000 láti Ogun State ìkan ní kò tiẹ̀ fún un lówó rárá ọmọdé ni ẹ èmi ò kà yẹn sọ̀rọ̀ torí pé ó bá gbé ẹ wá hòtẹ́ẹ̀ tí o bá gbà tó bá tì ẹ mọ́bì kan tó bá wọ̀ fún ẹni wàá ṣe bọ́ sọ torí kò fogun mú ẹ débẹ̀ ẹ̀yìn ẹ̀ yìí sọ̀rọ̀ ó wọ̀ fún wọn náà ìwọ náà ṣe ni ó yá tí ò bọ̀ torí ìgbà tí èèyàn bá ń wá nǹkan gbà míì èèyàn máa di ọdẹ àwọn ènìyàn torí pé wọ́n la ìṣòro kọjá wọ́n wá bá ẹ ebi ń pa wọ́n o wá ní ẹ torí pé o ní ìrànlọ́wọ́ dání àfi tó o bá gba pátá nídìí wọn o sì wá pera rẹ fún wa ní pásítọ̀ tàbí mẹ́ntọ̀ pásítọ̀ rẹ àwòkọ́ṣe Jésù ló gba pátá nídìí èèyàn ni àbí Babalọ́lá gba pátá nídìí èèyàn èmi ò mọ̀ táwọn yẹn o fẹ́ bà Christendom jẹ́ ohun tí Kristi jìyà fún ìwọ ọmọ 32 years iṣẹ́ ìránṣẹ́ ti bẹ̀rẹ̀ sí di sọ̀rọ̀ òdì sí láti pàṣẹ èèyàn ní problem kò lè rìn Démọ́lá níbo ni ìjọmọ ènìyàn ẹ wà níbo lójú àánú ẹ wà mọ́ èèyàn ò lè rìn kò lè fẹsẹ̀ lélẹ̀ wọ́n gbé wá sí church ẹ oníkan máa gbé bọ̀ ó gba owó ọgbọ́n sórí ọgbọ́n èmi ti mọ gbogbo yín láti lẹ̀ ṣé orí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ìjọ tó bá ti wí pé ẹ má gbowó sàkáàtì mi mọ́ mo mọ̀ pé kò bá lè káwọn èèyàn bá lè dá pé ó náà tán irọ́ ni mo mọ̀ pé ẹ má lọ gba tiyín lẹ́yìn ṣùgbọ́n só yẹ kó débẹ̀ ṣá ó gba 8 million fún yàn ó gba 4 million ṣé báyé ṣe rí nìyẹn lẹ́ni tí ò lè dìde rìn ẹ wá bẹ̀rẹ̀ sí gbowó ọjọ́ 10,000 ọjọ́ 16,000 50,000 ẹ̀wọ̀n fẹ́ rẹ táyà wọ́n fẹ́ rẹ epo wọ́n fẹ́ ra ráìsì o tún wá sọ̀rọ̀ ìwọ jáde Démọ́lá o ní láti wá sọ̀rọ̀ wípé ohun tó rún mi lórí jù nìyẹn torí mo ti ní mi ò ní dá sọ̀rọ̀ ẹ̀ torí èmi gan ohun tó ṣe sí mi apàdé mo rí ẹ ẹ̀ràmà bá mi sọ̀rọ̀ o bá mi sọ̀rọ̀ mo dẹ̀ dọ́ra mójú mi kúrò lọ́rọ̀ ẹ̀ o wá jáde o wá ṣe fídíò pé ẹni tí ò lè dìde tọ̀ ẹni tí ò lè dìde rìn spanner ẹni tó wà báyìí
ta ló yẹ ká ṣàánú nínú ẹni tó ń wálé àti ẹni tó wà báyìí tí ò lè dòkó, tí ò lè dìde tọ̀ fún rẹ̀? Démọ́lá, ẹni tí ò lè dìde tọ̀, ẹni tí ò lè dìde rìn bí èmi, kò sẹ́ni tí ò lè ṣe ń jí wàláhì, kò sẹ́ni tí ò lè ṣe foundation. Ok, ìdí wo la fi ń dáwọ́ fún yàn? Èmi tí mo bá jáde tí n lọ gbórú ẹ̀dá bẹ́ẹ̀ yẹn wá kí ní ẹjọ́, ṣé wọ́n ní ṣàánú ẹ̀ kí wọ́n lè má wo torí tèmi, torí situation tí ẹni yẹn wà náà ṣe ń dáwọ́ fún ẹ, kì í ṣe torí tìyẹ Démọ́lá. Torí situation táwọn yẹn wà ni wọ́n ṣe ń dá owó, torí wípé ìṣòro ló tún le tó báyìí, ẹni tí ò lè dìde nìyẹn jẹ́ ká ṣe é láàánú, láì mọ̀ wípé ìkà ni ẹ́. Ó wá rán àwọn ọmọ lọ sẹ́yìn, ó yẹ lọ́ba ẹ̀yin lẹ máa lọ́ba, torí tèmi bàbá lè fi tèmi sẹ́nu. Ṣé dìdìrín lẹni tó wà lórí ìdìbúlẹ̀ ẹ lọ gbowó táyà, wọ́n fẹ́ gbé lọ, ó fẹ́ dáná, ó tún wá sọ ó wílílì ẹni tó ń wá 13 million ẹ sì rí 8 million. Ṣé wàá tiẹ̀ jẹ́ kí aláìsàn sàn náà kó tó wá wílílì dáná? Ṣé bí wọ́n ṣe kọ́ wa nìyẹn? Nígbà tí ohun tí èèyàn bá wá chọ́ọ̀tì tó bá gbà, tí àdúrà èèyàn bá gbà, wàá wá padà wàá dúpẹ́. Ẹni tó wà lórí ìdùbúlẹ̀ ò tí ì ṣe sọ́jírì Démọ́lá, wọn ò tí ì ṣe sọ́jírì yẹn o, owó ò tí ì pé o, ó wá ló wílílì, ó bẹ̀rẹ̀ sí dáná, ó dáná eléyìí, ó gbé ráìsì wá, àbí àwọn ọmọ iṣẹ́ ẹ wọ́n ń lọ lẹ́yìn, wọ́n lọ ń ba ohun tó dẹ̀ rán wọn ni wọ́n ń jẹ́. Irọ́ ni, irọ́ ló pa fún wa yẹn. Èmi sọ, mo kọ́ síbẹ̀, èmi ò gbá tó wí yẹn, àpò ara ẹ ló sọ yẹn sí. Ṣé tí mo sì sọrí Mọ́ládé gba pátá díẹ̀ yẹn torí kò yé mi ibi tó o ti kọ́ṣẹ́ gan pásítọ̀. Ṣé Bible school ló lọ tó o dé tó o wá pera rẹ ní pásítọ̀ fún wa? Torí gbogbo ẹ̀yin tẹ́ lọ Bible school náà lẹ́ máa padà dé ẹ lẹ̀ ti di pásítọ̀ without calling. Calling ni mo mọ̀ pé ó ń gbé èèyàn síbi iṣẹ́ ìránṣẹ́. Ó gba pátá lọ rẹpẹtẹ. Muyideen, apá Muyideen lẹ́nu mọ́. Muyideen lónìí mo mọ̀ wípé Ọlọ́run máa ró lóore sí. Bọ̀bọ́ yẹn àṣẹ àwí náà ó ṣe máa wọ́n kọ́lé fún yàn, ó tún padà lọ́ọ̀ta. Àṣẹ ẹ̀ka ni ẹ́, àṣẹ ohun tí bọ̀bọ́ yẹn mú mára ló ṣe kàkà jù tó ń fi máa padà síbi tán kọ́lé fún un, ó bẹ́tà kó ń padà sórí street. Ìwọ Démọ́lá, ìyẹn bẹ́ẹ̀, ìgbà tọ́lọ́run ó rí wípé òṣùwọ̀n yẹn ò tí ì kún, ayé wọn bò ó, ṣùgbọ́n Ọlọ́run ò fẹ́ káṣírí ẹ̀ bò. Ọlọ́run fúnra ẹ̀ ni o, torí pé o ti ṣe bí Ọlọ́run ti rí wípé òṣùwọ̀n yẹn kún ló jẹ́ kí àwọn yẹn bẹ̀rẹ̀ sí voice out jáde. Kejì wá wo orú àǹtí yẹn, ẹkún máa gbọ̀n mí o, ó disappoint mi. Orú ojú àánú wo ló ń ṣe? Irọ́, ṣe bí aláàánú ló ń ṣàánú èèyàn. O ní church, ṣe bí owó tí àwọn ọmọ ìjọ ẹ bá dá, ọ̀ bóyá àwọn olówó ní church yẹ wọ́n wá dáwó, ó wá wò wípé ẹ jẹ́ ká ṣe charity díẹ̀ ká ran àwọn èèyàn lọ́wọ́, bóyá èèyàn méjì mẹ́ta ẹni yìí ẹ pa ràn yín lọ́wọ́, bọ̀ ìwọ òun kàpọ̀ àwọn èèyàn, olóhùn ṣe foundation, ó gbé church sílẹ̀, àwọn èèyàn wá máa fi ojú church èèyàn Ọlọ́run wò ẹ́, ó wá fẹ́ tánìṣì Christendom, ó fẹ́ tánìṣì ẹ̀. Ó rí ọ̀rọ̀ tí a ti gbọ́ lórí afẹ́fẹ́ yìí, ìkan ló wò tí ẹ lè lọ Christian, wọn ò lè ṣe Christian, ìkan wọn ò tí ẹ lè ṣe àwọn pásítọ̀ Nàìjíríà yẹn, àwọn wòlíì yẹn, ó lè ní gbogbo wọn torí ìwọ báyìí. Àbí ẹ̀yin kan ẹ dìde ẹ lọ ti ṣọ́ọ̀ṣì Démọ́lá pa. Ẹ̀yin ọlọ́pàá ẹ bá ṣe mọ̀ pé gbogbo ẹ̀yin ọlọ́pàá ló wọ̀n nìbàdàn torí gbogbo nọ́ọ̀sẹ̀ tó kọ́kọ́ fi wọlé sí everybody lára ni o. Ẹ wò ó, ẹ má fọ, ẹ kọ́kọ́ yọ ìjọmọnìyàn yín kúrò, ẹ jẹ́ ká ṣe bí wọ́n ṣe ń ṣe, ẹ lọ wádìí Démọ́lá. Ẹ̀yin ọlọ́pàá ẹ lọ wádìí ẹ̀, ẹ lọ wádìí ẹ̀, ẹ wádìí ẹ̀ dáadáa. Ẹ má jẹ́ kán máa camouflage yín wípé àwọn nǹkan táwọn ń ṣe ọ̀hún kán mú yín lẹ́yìn pé kán ní escort kan máa tẹ̀lé wọn. Ṣé gbogbo àwọn escort tó ń tẹ̀lé ẹ lẹ́yìn, ṣé wọ́n mọ̀ pé gbogbo tútù pa lẹ́yìn rẹ̀? Ṣé àwọn ọlọ́pàá sì máa wà lẹ́yìn ẹ̀ ṣá? Torí wọn ò ní fẹ́ kó o fi ẹrẹ̀ yí wọn lára. Ẹ̀yin ọlọ́pàá tẹ́ wà lẹ́yìn tẹ́ ń tẹ̀lé kiri, ẹ wádìí ẹ̀. Ìjẹ́ ẹ mọ̀ wípé ló ń gbowó yẹn lẹ́yìn, ó gba owó fún èèyàn, ẹni tí ò lè rìn ó ní kó wá lọ máa gbà á, ọjọ́ tó ò lówó sọ́wọ́ aláìsàn náà ti ń béèrè owó. Iṣẹ́ tó ń ṣe yẹn o ti sọ di business ni, business, o wá fi yọ church kúrò nínú tó ń ṣe Démọ́lá. Ó ṣe pastor, ó ṣe wòlíì, èmi ò fẹ́ mẹ́lẹ̀ tó kọ̀ọ̀lẹ̀ àrẹ fún. Lọ fún ìyá Àgbàlá Gabriel ló ní church, má dá church yẹn pọ̀, má bá yẹ ìyá Àgbàlá jẹ́, iṣẹ́ ìránṣẹ́ tó ti ń build bọ̀, má bá yẹ jẹ́, lọ́jọ́ orúkọ ẹ lọ́tọ̀ọ̀tọ̀. Iṣẹ́ tó ń ṣe ni NGO àbí kí ló ń ṣe foundation, lọ́kọ̀júmọ́ foundation kákúkú mọ ibi tó belong sí, má bá ṣe ìránṣẹ́ fún wa jọ, má bá ṣe ìránṣẹ́ jẹ́, orú òṣì ọ̀rọ̀ wo nìyẹn? Wọ́n gbé èèyàn wá sọ́dọ̀ ẹ, kò tí ì ṣe surgery, wọn àti ìparí surgery débi pé kò wá dúpẹ́, kò fi ẹsẹ̀ méjèèjì rìn wá bẹ́ẹ̀ wípé ẹ ṣé o ti wà successful o, ẹ̀ ń gbowó lẹ́yìn, ó wá èèyàn fẹ́ gbalé 30,000, ó bọ́ síta, ọ̀rọ̀ dùn lẹ́nu ẹ̀wọ̀n tó ń wí, ó ti ẹ̀ náìsì, àwọn kan wọ́n fẹ́ gbalé 30,000, ó wá nìkan lọ bá ìwọ rán wọn, èèyàn fẹ́ gba 30,000, owó ìjọ kò sí ìrànlọ́wọ́ ní ìjọ mọ́ ni, ṣé tó o bá lágbára nǹkan ṣé dídán náà fi ń ṣe ni Démọ́lá? Mo béèrè
ṣé dídán náà fi ṣe ìtọrẹ àánú ni? Gbogbo àwọn èèyàn tó káàpù sí church yẹ o bọ́ síta láìpẹ́ ibẹ̀ lórí ti ń run mí bọ̀ ná. Ẹ̀yin Ìbàdàn bàbá wa Tinubu ẹjọ́ ẹ ràn wá lọ́wọ́ ní ṣọ́ọ̀ṣì Adémọ́lá o, àwọn èèyàn yìí ìṣòro wọn ti wà critical. Ṣé hospital ló dá sílẹ̀ ni? Ta ló bẹ̀ẹ́ ní Ṣẹ́démọ́lá? Ìgbà tí wọ́n mọ̀ ò ṣe máa dá wọn padà wípé ẹ padà síbi tẹ́ ẹ ti ń bọ̀ lágbára ẹ̀ mọ́ tó ráwọn èèyàn wọn ò dáwọ́ mọ́. Ó ń pe bàbá Tinubu kinní kan láì mọ̀ wípé ọ̀tọ̀ lówó tó máa gbà fún wọn, ọ̀tọ̀ nu tó máa kọ́ fún wọn. Àwọn kan jáde síta wọ́n bẹ̀rẹ̀ ibi tá a ti ń ṣe la ti ń jẹ, ibi tá a ti ń ṣe la ti ń yẹ NGO wọ́n ṣe máa ń ṣe nìyẹn. Wọ́n bá gba 100 àwọn náà máa yọ 50. Ṣé olúwa nìyẹn? Ṣé bọ́ ṣe ń ṣàánú nìyẹn? Ṣé ohun tí Bíbélì fi kọ́ ẹ nìyẹn? Kí ni Bíbélì tó gbé dání? O fẹ́ yẹpẹrẹ iṣẹ́ ìránṣẹ́? Oríṣiríṣi ọ̀rọ̀ lóníkàlùkù ti bẹ̀rẹ̀ sí sọ. O fẹ́ bà iṣẹ́ ìránṣẹ́ lójú jẹ́. Àwọn tó ti ń gbé ẹ gẹ̀gẹ̀, èmi fúnra mi mà gbé ẹ gẹ̀gẹ̀, mo mà fẹ́ràn ẹ o, mo ti gbé ẹ lulẹ̀ láti jẹta. Látìgbà tí mo ti gbọ́ràn yẹn ni mo ti ní jáde síta kó tètè wá dìbọ́ọ̀kì nǹkan wì, ṣùgbọ́n o jáde ìyẹn ló run mí lórí jù. Ó wá ní kán lọ máa bá àwọn náà tó tún ní ṣòro, ẹ lọ máa bẹ́ni tó wà lórí ìdùbúlẹ̀. Tẹ́ ẹ bá ní ṣòro ẹ tún lọ bẹ́ni tó ní ṣòro kẹ́ lọ gbowó lọ́wọ́ ẹ̀, torí right time ọwọ́ ẹ̀ náà ń dánwó sí. Ṣé dídán ni o ṣe yọjú ìkànnì kọ̀ọ̀kan? Tó o bá parí oníṣọ́jì tán kò tún gbẹ́ lòmí ìwà kí gbogbo wọn dúró. Ẹ wá fowó àbúṣàbú lálejò, ẹni tó wà lórí ìdùbúlẹ̀ kò lè dìde tọ̀. Ẹ ń gbowó ilé 10,000 ilé 30,000 na ẹgbà 30,000 owó ọjọ́ jí ẹ̀ sọ́jì ọjọ́ jí ẹ̀ tí ì ṣe pé o wá ní kó má lọ. Dìdìrín wo lẹ́ni àwọn mọ̀lẹ́bí ẹ̀ máa gbé wá sọ́dọ̀ ẹ̀bẹ̀ yẹn? Àwọn dìdìrín ni. Àwọn kan náà jáde wọ́n ní kí ló dé tí ṣebí kò tí ì lóhùn ò gbowó fún mọ́, ṣebí ó sì fẹ́ máa gbowó lọ, ó kúrò ńbẹ̀. Ọjọ́ wo lówó yẹn fẹ́ pé ṣé rí Démọ́lá ẹ̀rọ bí kò mọ tó ń ṣe? Ìwọ ò ń dáwó 30 million fún èèyàn, wọ́n ṣe ń pa ẹ lọ gba 30 million wá, ẹ lọ gba 600,000, afẹ́ra táyà 750, afẹ́ra kìíní kan. Ọjọ́ wo ni 30 million fẹ́ pé? Ọjọ́ wo lóṣù yẹn fẹ́ pé? Ẹnìyẹn dẹ̀ wà nínú ìrora síbẹ̀, ó dẹ̀ ń jẹ̀rora, àánú yẹn ò sí ẹ́, ó wá ń fi pawó. Mi ọlá inú àwẹ̀ la wà yìí ó dùn mí, mi mọ́ tí mo lè sọ much. I'm disappointed. Ó sọ̀pá sí ráìsì mi, ó pa mí lẹ́kún, ó dójú tì wá. Ṣọ́ra àtà ti support yẹn nígbà Muyideen, ó gbomijé lójú mi. Èmi personal mo wà disappointed. Àwọn tá a tiẹ̀ tí wá ń gbọ́ ó bá wọn sùn, àwọn bá sọ̀rọ̀ débẹ̀, àwọn tó bá ti wá bá sọ̀rọ̀ wá báyìí ìbásùn ló ń kó fún wọn. You are shame ẹ Démọ́lá. Òun kò bá sùn fún wọn, kò bá fún wọn lówó, owó ọjọ́ ọjọ́ ẹgbà tó bá tún bá wọn sùn tán, ó fún wọn ní kankan. Ó bá ti gbé 50,000 kan ló gbé 50,000 lẹ́hìn lọ́wọ́ láti Ogun State kó máa lọ. Ṣé bí ọ̀rọ̀ 50,000 ló bá wá? Ti wá rí wọ́n ti mẹ́ja wá fún ẹ, ó wá ń pa wọ́n jẹ́ ńkọ̀ọ̀kan, ayé wá ń fojú olóore wò ẹ́. Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ jẹ́ kí àṣírí yìí tú síta. Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ jẹ́ kí wọ́n rí ẹ rí ẹni tẹ́ ń pè ní ènìyàn rere, kẹbàá mọ̀ wípé ẹni rere kan ò sí. Kò síbi tí wọ́n ti káàdì yálẹ̀ o, ọ̀dọ́ ni ẹ́, tó o bá fẹ́ fẹ́ èèyàn, o fẹ́ ṣe girlfriend or boyfriend, ṣe bí wàá dẹ̀ wá wọn síwájú. Ó ṣe jáwọn tó wá ìṣòro wá sọ́dọ̀ ẹ̀, ó ṣe jáwọn tó bá ẹkún wá ló wá fi lè sóore láì má gba pátá nídìí èèyàn. Ọ̀dọ́ for that matter, wọ́n ti ń pè ẹ́ ní bàbá, ìwọ náà sọ pàkọ́ sọ́yìn, o ti ríra rẹ bí bàbá. Ọmọ 32 years, o ti wá ń ṣe bí bàbá, wọ́n ti ń pè ẹ́ ní godfather. O dẹ̀ wá mọ̀ nǹkan tó ń ṣe mọ́, ó kù díẹ̀ káàtó, ó gbọ́n rárá. Wẹ́nà ọmọ 32 yẹ kó ti gbọ́n. Ìgbà tí Muyideen mo rò borí ẹ̀ ti máa pé ni ó yẹ kó ti gbọ́n. Ó yẹ kó ti mọ̀ bọ́n ṣe ń rìn. Wà lọ rẹ́gísítà NGO tó ń ṣe, àwọn NGO àwọn èèyàn ẹ ló máa dáwó fún ẹ. Ṣé bí tó bá wùyàn, ok ẹjọ́ o, bí mo fẹ́ ṣe sí, ẹ̀yin ilé mọ́sí ẹjọ́ afẹ́ ṣe foundation, máa kó àwọn kan jọ. Ẹ̀yin yìí ẹjọ́ gbogbo ẹ tó bá ti bá sọ̀rọ̀ wá, ẹ̀yin lẹ máa fìdí wa. Tó bá wọ̀ fún wọn wá láwọn máa ṣe. Tí ò bá wọ̀ fún àwa ò ṣe o, ìyálẹ̀ mọ́sẹ̀ ẹ má ṣerú ẹ o, àwọn ṣe nìyẹn. Èmi àwa gbégbá bára wá síta màá wá máa gbé àwọn èèyàn wá, ẹjọ́ o, ẹ wá bá mi dáwó fún o, ẹ wá bá mi dáwó fún, kò yẹ kó rí bẹ́ẹ̀, kì í ṣe bọ́ ṣe foundation nìyẹn. Business center ni wọ́n ṣì yẹn náà, wọ́n ti jẹ́ ká mọ̀ pé business center ọjọ́ tí owó tí wọ́n bá tó pé wọ́n máa fi wá pawó, kọ́ máa fàwọn èèyàn pawó ni, ó fàwọn èèyàn pawó sọ́dọ̀ rẹ̀. Ọjọ́ wo ni 30 million fẹ́ gbé ní owó tó jẹ́ pé bí wọ́n ṣe ń pa ló ṣe ń gbà á. Orí ọmọ yìí wá pé bí ẹgbà míì, ó wá lọ sọ fún ọkọ àwọn ọmọge àbí ọkọ àwọn olóyún ni. Àṣẹ àwọn ọmọ blogger ọmọ tó ń ṣẹlẹ̀, wọ́n ní ó yá kó máa play along tí máa fún. Ìgbà tán rí wípé ò stop náà tó ní òkè jẹ́ ká gbé kú òun bẹ́ẹ̀. Tó o bá fẹ́ ṣe foundation inú church ẹni wà gẹ́gẹ́ bí ẹni tó dá church sílẹ̀. O lè ṣe foundation orí eléyìí tó o fẹ́ ṣe yẹn kó o dá church sílẹ̀, kò lè work.
kò lè possible wà á differentiate ẹ ìwọ ti differentiate ẹ torí ọ̀tọ̀ ni foundation ọ̀tọ̀ ni church kí ni ìyàtọ̀ ń sìn o fẹ́ ra táyà sẹ́sẹ̀ mọ́tò kí ló kan aláìsàn kan gbé wá mẹ́ owó aláìsàn tí ò tí ì pé náà ní kan fi ra táyà sẹ́sẹ̀ mọ́tò o ṣe kọ́kọ́ wo aláìsàn sàn náà bọ̀ àwọn kan ní báyìí ṣe máa ń ṣe nìyẹn wọ́n ní tẹ́ bá ti gba 10 fún yàn ẹ̀ kó 20 fẹ́ nìyẹn àbí àwọn èèyàn náà máa rò bí gbogbo owó yẹn lòun kó fáwọn tó ara ń dùn àṣẹ ẹ̀yin náà pawó sápò yín ni o dẹ̀ ní church owó church kí ló dé tó o lè fi máa jẹun ìdá mẹ́wàá tó ń gbà ṣe kò tó ẹ mọ́ ni gbogbo ẹ̀yin tí ẹ bá ti ní ìtẹ́lọ́rùn nínú iṣẹ́ ìránṣẹ́ ẹ máa ṣẹ̀sìn gbẹ̀yìn ni bó ṣe rí nìyẹn èèyàn ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ olúwa ó máa ń ní sùúrù ni ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ olúwa máa ní faradà ìdá mẹ́wàá máa tó ẹ ìwọ tí ìdá mẹ́wàá ò bá ti tó gbogbo yín máa ṣẹ̀sìn ni ẹ máa ṣẹ̀sìn ni torí tí ò yẹ kẹ́ kí wọ́bọ̀ lẹ́ máa kí wọ́bọ̀ irọ́ tí ò yẹ kẹ́ pa lẹ́ máa pa ẹ máa ṣẹ̀sìn ni kò sí ẹni tí ò bá ti lè dúró lójú ọ̀nà Kristi ó máa ṣẹ̀sìn gbẹ̀yìn ni torí wọ́n máa kó ẹ nírọ́ irọ́ máa bẹ̀rẹ̀ wàá mọ̀ bí wọ́n ṣe ń parọ́ wọ́n ti máa fi rọ́ kó ẹ kó wá wẹgbẹ́ kó rìyàn mọ́lẹ̀ kó sawọ́rò tí ó torí pé o ò fẹ́ ní sùúrù dé dídé rẹ̀ mọ́ Ọlọ́run ti bẹ́ẹ̀ ṣe oníbi tó oníjọ o ní àwọn ọmọ ìjọ o ọjọ́ Sunday kan ò ní wà kán má dáwó ọrẹ fún Ẹdẹ́mọ́lá owó ọrẹ ò tó o wá mọ́gbọ́n aláìsàn mọ́ kán máa gbé wọn wá ohun tápà rẹ ò ká olóòfẹ́ ṣe é ṣe bí tápà ẹ̀ bá ká ló yẹ kó ṣe kí ló dé tó fẹ́ fi rẹ́dẹ̀rẹ́dẹ́ church lára church ò níyì mọ́ àwọn ènìyàn ò kaṣẹ́ ìránṣẹ́ sí kankan mọ́ iṣẹ́ ìránṣẹ́ tí wọ́n kan Jésù mọ́ àgbélébù lórí ẹ̀ tí wọ́n ní ẹ̀kan mọ́gi láìṣẹ̀ láìrò ẹ wá tánì ṣiṣẹ́ olúwa ẹ ń fi ẹrẹ̀ ẹ fi ń yí lára ìwọ náà ń kọ́ nọ́sẹ̀sì bí báyìí lọ tọrọ fún forgiveness àbí kílẹ̀ ń wí tí madam you want him to money to take care of workers and so what sórí aláìsàn ẹjọ́ o àǹtí kí lórúkọ ẹ̀yin Jenny Adémọ́lá ṣé ẹ̀yin náà ohun tó ń ṣe yẹn bọ́n ṣe ń ṣe nìyẹn mo béèrè ṣé bí wọ́n ṣe ń ṣe nìyẹn ṣé tí èèyàn bá fẹ́ sanwó workers àbí ṣe bí ìgbà tó o bá ṣe àṣeyọrí ni àbí kì í ṣe ìgbà tó o bá ṣe àṣeyọrí lórí nǹkan tó fẹ́ ṣe ni ó gbé èèyàn wá ìgbà tí owó yẹn bá pé ẹjọ́ o ẹ̀yin ta ló máa ń sọ̀rọ̀ ó dàbí ọba Solomon ni ọba Solomon tó bá gbowó fún yàn ó yá ó kówó tèmi a máa ṣeré ni ó kówó tí ẹ bá ti dáwó tèmi èmi ò ní kó fún wọn o yes ó sọ tí ó yá ẹ dáwọ́ fẹ́mi náà wọ́n á dẹ̀ máa dá tiẹ̀ fún á dẹ̀ sóore ṣé wọ́n nìkan ló kọ́kọ́ máa ṣe tó ń ṣe yìí ṣé o ò bá àwọn kan tó ń ṣe ni o ò bá àwọn kan tó ń ṣe foundation kí ló dé tó àparọ́ o ti dáwọ́ fún tán àǹtí tí 30,000 30 million yín bá ti pé àwa a máa gba tiwa tá a bá rí 10 million fún yín àwa náà máa gbà ẹ ti gba 10 million ó yẹ kó o ní percent orí percent báyìí la fẹ́ bá yín gbowó mọ́ orí percent báyìí làwa fẹ́ wà tó o bá mọ tó ń ṣe mo máa gba 10 million fún yín àwa máa gba tiwa 10 million ní foundation yìí lágbára láti fún yín àsọọ́lẹ̀ nìyẹn tówó bá wọ 10 million ẹ̀tọ́ ọmọ yẹn gangan fi owó tó kù sílẹ̀ gbà ẹ ṣe o owó mi ti wọ 10 million tá a jọ sọ o ìbọ̀ àwọn owó tó tún wọlé rè tinútinú ló máa fi dá yẹn padà torí wàá sọ fún pé ṣe mọ̀ wípé mo máa sanwó epo mo máa sanwó àwọn òṣìṣẹ́ mo máa ṣe everything inú ẹ̀ náà ni àjọsọ ni kì í ṣe owó eléyìí kò sẹ́ni tó kọjá àṣìṣe ṣùgbọ́n kọ́lọ́run kó dáríjì ẹ̀ ṣùgbọ́n it's totally wrong ẹ̀yin tẹ́ lọ ń gbèlé lẹ́yìn ẹ̀ gbèlé lẹ́yìn tó mi o èmi fẹ́ràn ẹ̀ ju gbogbo ẹni tó kọ̀ọ̀kan púpọ̀ síbi lọ mo fẹ́ràn ẹ̀ gan gidi ṣùgbọ́n ẹni tó bá ti fẹ́ràn èèyàn jù báyìí wàhálà ni tó o bá ṣe mistake lẹ́gbẹ̀ẹ́ mi mo máa sọ fún ẹ bí o mọ̀ bí mo ṣe fẹ́ràn ẹ̀ tó o kò sẹ́ni tó ga ju Ọlọ́run lọ nínú gbogbo yín wo ibi tó le jù bí president máa sọ tèmi fún president mo máa gba president nímọ̀ràn bó ṣe le anybody ni o bá di ọkọ mi ẹni tó máa gorí mi tó o bá misbehave mo máa sọ tèmi fún ẹ it's totally wrong ó ń bà wá lójú jẹ́ ni náà olóògbéṣẹ́ ìránṣẹ́ dárí ẹ̀ mọ́ gbogbo yín ti sọ àwọn aláàfáà náà àwọn tó ń bú wa tẹ́lẹ̀ gbogbo wọn bẹ̀rẹ̀ sí yọnu ìbáwọn náà nu àṣírí wọn tú o rí wa àwọn ẹlẹ́sìn yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ṣe jàgínníjàdò ẹni tí àwọn aláwo náà ẹbá ti láwọn náà lè ṣe can you imagine gbogbo tí ò yẹ Kristi ẹ ti fi rẹ́ Kristi lára ní ìsìn nítorí ipasẹ̀ yín ẹ̀hún tí ò yẹ ọmọlẹ́yìn Jésù bá gbogbo àbàwọ́n yẹn fi ń bá wa enough is enough o mọ̀ ń ṣe tó o bá fẹ́ continue lórí tó ń ṣe yìí go and learn Démọ́lá gbabi tí wọ́n ti ń ṣe lọ jókòó tí wọ́n kò lẹ̀ báwo náà ṣe ń ṣe nǹkan yìí o ti ṣubú báyìí ó ní ìwọ ọ̀tá mi má yọ̀ mí ìgbà tí mo bá ṣubú màá dìde wàá dìde torí mo rí ẹ wípé o ò tí gbọ́n mo rí ẹ àbúrò mi ló jẹ́ èmi ò dẹ̀ mo nírú ẹ ìdẹ̀ nífẹ̀ẹ́ kó o kú kó o ṣubú àṣìṣe rẹ ni mò ń sọ fún ẹ o ti wà fọ́ọ̀tì o ti disappoint o fọ́nbù ibi tí mo ti lè wá bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi ò ní fọwọ́ ra ẹ lẹ́yìn kí n fọwọ́ ra ẹ lórí lẹ́yìn wọ́n kì í pè ẹ́ torí àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn
ẹni tó bá ti ṣe bí ní Nàìjíríà ẹ jẹ́ sọ fún wípé ibi lẹ ṣe sà ẹ lọ bá wa correct ibi tẹ́ ṣe yẹn wọ́n ń ṣe bẹ́ẹ̀ o gbé èèyàn wá ta ló sọ fún wípé wà máa gbowó lọ́wọ́ wọn lẹ́yìn ṣé o sọ fún ọmọ Nàìjíríà pé ẹ jọ̀ọ́ o ń tá a fẹ́ ṣe yìí o 10,000 ni a ti sọ fún wọn pé a máa kó fún wọn owó tá a bá ti rí àwa ní o ṣe bí gbogbo àwọn tó ń dáwó náà máa wà wí ẹ̀ orú gbogbo wa tá a wà disappointed sí kò ní sí disappointment àti mọ̀ pé o ti sọ tẹ́lẹ̀ o wà á sọ tẹ́lẹ̀ ni ọlọ́pàá tó kò sẹ́ni tó máa fọ̀bẹ sí ẹ lọ́rùn gbogbo ayé ló mọ̀ pé ibi tá a bá ti ń ṣe la ti ń jẹ ìwọ mistake tó ṣe o kò nídìí láti jẹ́ wípé àpò àwọn yẹn ló máa gbowó o kò yẹ kó immediately yẹ kó sọmọ láti lẹ̀ agbé ẹ wá o oye báyìí ló máa lọ sí àpò tówó tiẹ̀ bá ti pé o àwa náà máa gbà fúnra wa kúkú náà tán wọ́n mú yàn sí kò sọ́lọ́pàá tó fẹ́ mú ẹ ìwọ àtẹniyẹn ni bó ṣe ń ṣayé nìyẹn o àti Janet Adémọ́lá bóyá ẹ̀gbọ́n ẹ̀ bóyá ìyá ẹ̀ níyàn àdónò ẹ̀lò ọ̀rọ̀ wàá sọ tán wàá kàkó yàwọ́ ọmọ onídìí 30 million mo máa gbé àkáǹtì ẹ sílẹ̀ ìmídélé tí 30 million bá ti wọ àpò ẹ oye tó bá ti kù tá a bá ti rí àwa la ní rántí wípé mo máa sanwó àwọn òṣìṣẹ́ rántí wípé gbogbo nǹkan tá à ń ṣe yìí náà ibi ìbàyí láti máa rí o ọ̀nà tó fẹ́ láìsàn náà ṣé ọlọ́pàá fẹ́ mú sí ni kí ló dé tó ń parọ́ kí ló dé tí ò sàsọyẹ́ fún tẹ́lẹ̀ wípé owó tó gbà yìí o tó bá ti gba 100,000 a máa yọ 50,000 mẹ́ kí ló dé tí ò ṣe bí àjọsọ ló máa ń jẹ́ ọmọ mi gbẹ́ náà wọ́n ní àsọọ́lẹ̀ ló máa ń jẹ́ ọmọ mi gbẹ́ náà before mo fẹ́ gbá láìsàn wá ẹ̀lò tó o bá ti rí 200,000 èmi náà máa gba 200,000 sápò tó o bá ti rí 1 million èmi náà máa gba 1 million ẹnìyẹn á ti fọkàn sí pé àtijọ́ sọ tẹ́lẹ̀ orú eléyìí tí kejì bọ́ síta sí tó ń sọ yìí kò ní sọ̀rọ̀ ńbẹ̀ náà tó bá jẹ́ gbogbo àwọn tó ń gbé wá ó ti sàsọyé fún wọn ẹjọ́ bá ṣe ràn jíjí foundation tiwa rèé o tá a bá ti gba 10,000 fún yín ẹ̀dẹ̀ ní ìdí 5,000 àwa la ní 5,000 tó kù o ṣùgbọ́n lójú kejì ó ba lójijì wípé ẹ wá ẹ̀ ń gbẹ sọ́jírì tẹ́ ẹ̀ tí ì ṣe o ló máa sanwó wọ́kàsì ó máa sanwó àwọn òṣìṣẹ́ ìbá máa sanwó àwọn òṣìṣẹ́ kò mọ̀ pé ó máa sanwó òṣìṣẹ́ tó bí ó yẹ kó gbowó yẹn pé àṣeyọrí ẹ ókè o lè ṣàṣeyọrí yẹn owó ẹ ti lè pé wàá tún bọ́ síta padà ẹ jọ̀wọ́ o ẹ̀yin náà mọ̀ o owó epo là ń ná à ń lọ à ń bọ̀ ẹ jọ̀wọ́ èmi náà fẹ́ sanwó àwọn òṣìṣẹ́ tí ó tẹ tó bá sọrú ẹ̀ sí àwọn ọmọ Nàìjíríà yìí mo gbàgbọ́ wípé wọ́n máa ràn lọ́wọ́ tó o bá ti nà tán o ò ní jẹ̀bi lórí oore tó o bá ṣe ṣùgbọ́n Bíbélì yìí pé náà ó ní má sọ̀rọ̀ má lọ́sẹ̀ ó ti oore tó o ṣe kó má bàa jẹ̀bi lórí oore tó o ṣe ọjọ́ tẹ̀yìn olóore bá ti lóso tí oore tẹ́ ṣe máa jẹ̀bi lórí ẹ̀ ni ó sóore lójú ààrẹ àbí ṣé torí ìṣẹ́ ni wọ́n ṣe dáwó àbí torí condition ẹni tó gbé wá ní náà torí condition pé kò lè rìn ẹja support ẹ torí bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń dáwó ok ìmídélé tán gbẹ̀yàn wá síwájú ẹ àsọyé hello àǹtí ẹ rántí wípé bíbá yìí náà láti máa yọ owó a máa ẹjọ́ bá a ṣe ń bí o àkáǹtì yín náà la máa gbé sílẹ̀ a dẹ̀ máa sanwó àwọn àṣìṣẹ́ tó àwọn tó máa gbé yín kiri àwọn náà máa jẹ o bọ̀ tówó yín bá ti pé àwa máa gba tiwa o bọ̀ a sì máa gbé yín síta bọ́n ṣe ń ṣayé nìyẹn bọ́n ṣe ń ṣayé àǹtí Janet bọ́n ṣe ń ṣayé nìyẹn àsọọ́lẹ̀ ló máa ń jẹ́ wípé kò ní síjà kí ló mú jà wá torí wípé ẹ̀ ní understanding ẹ̀ ní ẹ̀ mọ̀ ọ́n ṣe Démọ́lá ògbọ́n kò kẹ́kọ̀ọ́ báwo ni wọ́n ṣe ń ṣe ó kàn rọ́ọ̀lù ni Katsina tí ń ṣe náà bọ̀dá Ìbàdàn kí ni àfà kí lórúkọ ilé bọ̀dá tó wà ń Ìbàdàn tí mo fẹ́ràn iná Oríyọmí ṣé Oríyọmí ṣe ń ṣe nìbọn ṣe ṣe yìí ọjọ́ wo náà gbé Oríyọmí wá síta kán wá máa nà ká àbùkù sí báyìí láti jọ́ tó Oríyọmí ti ń ṣe mo béèrè sóríyọmí òun ṣe foundation sóríyọmí kọ́nà Oríyọmí ṣe Katsina tí ń ṣe ọjọ́ wo lórí tán mú ẹjọ́ Katsina tí wá síta torí pé ìwọ fẹ́ dáhùn tí ò ṣe dàpọ̀ fẹ́ dàpọ̀ o fẹ́ rọ̀nù church ìmọ̀ foundation kò lè work àbùkù ni wọ́n máa fi máa kàn ẹ́ àbùkù tó fẹ́ gbà náà ló ti ń gbà yìí àti wípé o ò dẹ̀ mọ̀ bọ́n ṣe ń plan nǹkan wẹ̀ o ò mọ̀ bí wọ́n ṣe ń ṣe nǹkan o gbọ́dọ̀ jókòó báwo ni mo ṣe fẹ́ ṣe tí mo máa wà true forward o ti ń ṣe nǹkan yìí kò sọ àná náà o ti ń ṣoore kí ló dé tó máa parọ́ nídìí oore ìyá Ẹsábọ̀dù ó ń sọ wípé àníṣe iṣẹ́ Táíwò Òjó ó ń wù mí láti ṣe mo fẹ́ kán gbéṣẹ́ ẹ̀ wá ṣùgbọ́n mo wò ó pé mo sì ń wo iṣẹ́ rẹ̀ can you imagine ó wá sọ wípé tí Táíwò Òjó bá rìn sún mọ́ Àgbàlá Gabriel sí òun jọ máa wọ́ wọn bí Sam Òjó bá rìn pẹ̀lú Demola sí òun jọ máa gbéṣẹ́ wọn ibo lẹ̀ ń sọ ìgbàgbọ́ lọ ibo lẹ̀ ń ba ojú wa jẹ́ lọ kí ló ṣẹlẹ̀ kí ló dé tíṣẹ́ ìránṣẹ́ tó di méjì wọ́n náírà tí ò ní torí àṣìṣe yín torí iná sẹ̀sẹ̀ ń ṣe torí àìgbọ́n àìmọ̀kànmọ̀kàn bí wọ́n ṣe ń ṣe àìnítẹ́lọ́rùn ẹni tí Ọlọ́run pè máa ń jókòó jẹ́jẹ́ ni àwọn bàbá àná ọjọ́ wo lórí wọn tán náà sòsì máàmọ̀ títí gbogbo wọn fi kú mo béèrè ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ọjọ́ wo ló gbọ́tọ̀ ní àwọn yẹn rí èèyàn mọ́ ṣọ́ọ̀ṣì àwọn yẹn ṣàwọ́rò àwọn yẹn bá àwọn èèyàn
èèyàn sùn kiri òòrè bàbá yìí ti ń jẹ́ Fàájà so mọ̀ pé o ti fún Fàájà lọ́rọ̀ báyìí àbí wọ́n kọ́ ló fún lọ́rọ̀ ìṣó ti rí pé tí Fàájà bá ń sọ̀rọ̀ ó rọ̀rọ̀ sọ báyìí ẹ̀yin gangan lẹ̀ ń wá kí Fàájà máa grow sí ẹ̀yin lẹ̀ ń fún níṣẹ́ṣe náà ìwáṣẹ̀ Fàájà náà dẹ̀ bẹ́ẹ̀ Fàájà ṣé Fàájà ló ní kórìí ẹ má pè báyìí Fàájà ló ní kó o gbowó fún èèyàn kó bẹ̀rẹ̀ sí lọ gbà lẹ́yìn lọ́wọ́ rẹ̀ ẹ̀dọ̀rọ̀ afọgbọ́gbà o ti fún Fàájà ní kọ́ńtẹ̀ǹtì ṣe o ti fún níṣẹ́ṣe òun náà fi ń powó a máa sanwó fún wọn gbogbo àwọn bloggers bẹ̀rẹ̀ ìwọ ló fún wọn ní kọ́ńtẹ̀ǹtì tán fi máa jẹun gbogbo àṣìṣe tiẹ̀ ń sìn ó ti ń dowó fún wọn sórí gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ lọ sun oorun mẹ́ta tí ènìyàn ń sun o ẹ padà sí ọ̀dọ̀ Ọlọ́run sórí gbogbo ẹni tí ò bá ti dúró sí ojú ọ̀nà tí wọ́n fi sí Ọlọ́run rí ẹ èmi látijọ́ tí mo ti ṣiṣẹ́ Olúwa bọ̀ ìmà tí ì ní chọ́ọ̀chì mínísírì nìkan mà ní mo mà sí ń wá mo máa ń bẹ̀bẹ̀ fún mo nídìí ilẹ̀ lórí afẹ́fẹ́ ẹni tó bá fẹ́ fún mi nílẹ̀ ìmọ̀ tí ì rí lẹ̀ èmi màrẹ́ mi ò mà torí bẹ́ẹ̀ mi ì kú Démọ́lá mi ò bára mi jẹ́ débẹ̀ mo nítẹ́ lọ́rùn nínú ohun tó ṣe àwọn èèyàn tó kọ́ fún mi nílé Mósè ohun tí wọ́n bá ṣe fún mi mo gbà á ọjọ́ tẹ́bí máa pa mí tí mo bá wà nù yàrá mi mo gbà bẹ́ẹ̀ pé ẹni tó pè mí máa bọ́ mi ò torí bẹ́ẹ̀ wípé iṣẹ́ ìránṣẹ́ gbọ́dọ̀ bàjẹ́ lọ́wọ́ mi ò torí bẹ́ẹ̀ wípé kí ìbẹ̀rẹ̀ sí ṣe ohun tí ò yẹ bẹ́ẹ̀bí máa pa ẹ́ jẹ́kẹ́bí pa ẹ́ Ọlọ́run máa lànà àwọn tó kó fún ẹ jẹ́ kó tú ẹ kí ló dé tó ń ṣe foundation rọ kiri àwọn yẹn tó bá jẹ́ àwọn olórí ẹ ló pè wọ́n n tó bá ṣe fún ẹ ní kọ̀kọ̀ fún church gbájúmọ́ church kó máa rán church ẹ lọ àwọn èèyàn tó bá ní ìdìrànlọ́wọ́ ní church ẹnìkan ti tọ́ jẹ́ kí àwọn tó kù máa lọ ibi tá a bá ti ṣe láti jẹ ṣùgbọ́n wàá jẹ́ ní ọ̀nà tó tọ́ ó ṣe lọ́nà tó tọ́ Démọ́lá ẹnu ti kùn ẹ́ jù gbogbo àwọn oore tó ti ṣe lọ́sìn gbogbo wọn ti bẹ̀rẹ̀ sí jáde síta kọ̀ọ̀kan tìyá àbèjì tá a gbọ́ rí àti gbọ́ yẹn láàárọ̀ ìsìn lánàá wọn ní ìwé wọn lórúkọ ìyá ọmọ aráyé lè gan kọ́ ló wà ń bẹ̀ adẹ̀ tí mo gbogbo tó ti ṣe láyé ìgbà yẹn gbogbo orí ọ̀rọ̀ tó ṣe yìí ló gbé ẹdẹ lọ́nà làwọn ará lọ́dà àwọn ará ní ló bẹ̀rẹ̀ sí fò lọ torí wípé ayé rí ẹ wípé o nà tán àṣẹ nǹkan kan sì wà lọ́wọ́ ẹ lẹ́yìn torí pé o nà tán ẹ jẹ́ ká nà tán ìránṣẹ́ Ọlọ́run ọlọ́pàá tó fẹ́ mú yín ò sí ń bẹ̀ o tó bá fẹ́ ṣe nǹkan máa nà tán sọ ohun tó fẹ́ ṣe fáwọn ọmọ ìjọ oye báyìí ni mo máa fún oye báyìí ní tèmi ọlọ́pàá kò ní mú mi sí ẹni tó máa pa mí ò ní sí mbẹ̀ ókè mi ò lówó dání mo wá bá èmi ò lówó dání o tẹ́ ẹ bá fẹ́ kí iléeṣẹ́ ìmáa nìṣó kó máa rán lọ ẹ dìde fún ìrànlọ́wọ́ owó wọ́n dẹ̀ dìde ìyá wa sòótọ́ èyí tí mo fi máa wá sórí afẹ́fẹ́ wá gbé babára tẹ́nìkan wá máa fi mí pápẹ́ ẹ tó ń sunkún yẹn mo sì ń bọ̀ lórí àwọn tí mo kó jọ síbi yìí o torí yẹn ó gbomi jẹ́ lójú mi pé why now ṣùgbọ́n ọ̀rọ̀ ti Démọ́lá yìí ló ká mi lára jù lọ ṣàtúnṣe Démọ́lá òrè ọkọ àwọn fine girl àbí àwọn ọ̀dọ́ ó dìde sọ̀rọ̀ yẹn ọ̀bọ̀dá yẹn mọ gbogbo bó ṣe ń lọ látilẹ̀ ó wá dìde sí 30 million tẹ́ ẹ wá ti tẹ́ ń gbà ní kọ̀ọ̀kan owó ti pé wọ́n lówó gan ti wọ 15 million mo ti sẹ́ǹdẹ̀ sórí wọ́ mi lọ́ọ̀ká mẹ́ owó yẹn ti pé wọ́n ti fẹ́ lọ ṣe surgery bọ̀dá yẹn tún bọ́ síta padà ó ní 30,000 ti pé bọ̀ á ní ìdí 2 million sí ó lè jẹ́ tiẹ̀ ní 2 million yẹn ibi tá a ti ṣe la ti ń jẹ ó là sì ní ìdí sí 30 million ti pé bọ̀ á ní ìdí 2 million sí tó bá mú yẹn Ọlọ́run ò ní bínú sí tó bá gba 10 million fún èèyàn tó wọ́n bá mú 2 million Ọlọ́run kò ní mú ẹ sí torí àmọ̀ wípé ìbọn náà máa jẹ àwọn tẹ́ ẹ̀dẹ̀ kó tira náà wàá tún fìdí wọn ṣùgbọ́n owó tẹ́ ń béèrè ò tí ì pé ó wá fẹ́ fi máa pawó lójoojúmọ́ òun dẹ̀ wà nínú ìrora síbẹ̀ ọjọ́ wo ni 30 million fẹ́ pẹ́ nínú gbogbo owó tó ń gbà yẹn òun gbà ní kọ̀ọ̀kan ṣé ó máa pé ṣé owó tẹ̀yàn ń gbà lójoojúmọ́ máa pé oṣù wo náà fẹ́ fi dàbò tó fẹ́ pé ẹ̀yin náà fọra tó bá jẹ́ àǹtí yìí tó bá jẹ́ wọ́n lọ wà lórí àìsàn kó wà lọ́dọ̀ èèyàn kó máa jèrò wo kò ní ibi òní kàn ọ́ tí ẹni tí ibi kàn ní kó wá sọ̀rọ̀ àwọn tó wà nílé ìwòsàn ní kó lọ wo ohun tí wọ́n pass through tí àkàndó bá mú ẹ lọ́wọ́ lásán wàá mọ̀ bí ìrora kòkòrò ṣe everybody yín rí ẹ mọ ìrora kòkòrò lẹ́nu eyín yẹn á dàbí pé orí á dàbí pé kó jábọ́ lọ́rùn ẹni ká má ṣẹ̀ṣẹ̀ ní ẹni tó dúró bí eléyìí ẹni tí ò lè dìde oh God mo wà disappointed ó pa mí lẹ́kún ó dùn mí ó disgrace àwa ìránṣẹ́ Ọlọ́run Démọ́lá àwọn kan ẹ suspect kí Démọ́lá gba ìdájọ́ lórí tó ṣe yẹn torí wípé ó kọ́kọ́ tẹ ojú àwa ìránṣẹ́ Ọlọ́run mọ́lẹ̀ bẹ́ẹ̀ ni tó bá jẹ́ ní kan tòótọ́ ní Nàìjíríà tẹ́lẹ̀ ṣe kan tó bá jẹ́ wípé ẹ nífẹ̀ẹ́ Démọ́lá ní tòótọ́ ẹ suspend ẹ oṣù mẹ́ta kí Démọ́lá lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kó tó sí church ẹ jẹ́ kó lọ tọrọ kó lọ wá ojú Olúwa mo ti ṣẹ̀ ọ́ ẹ dáríjì mi mo ti ṣe orílẹ̀-èdè Nàìjíríà ẹ dáríjì mi kó fi wá ìtọrọ kó tó padà torí o tẹ̀ wá lójúmọ́lẹ̀ ibi tá a gbé ẹ sí o gbẹ̀rẹ̀ ìjábọ́ everybody ṣe ẹni tó kọrin bàdá Saheed Òṣùpá kò ní fẹ́ràn ẹ̀ lálọ́ ṣebí tó ń ṣe yìí náà ni ó gbé mẹ̀kánò ńlá ó fi ta ẹ lọ́rẹ̀ ọjọ́ wo lọ dọ́dọ̀ Pàṣọ ó Démọ́lá wá òun dọ̀bálẹ̀ Pàṣọ odidi bàbá 57 àbí 58 òun náà ń dọ̀bálẹ̀ fún ẹ torí kíni ṣebí torí iṣẹ́ tó gbé dání ni
ṣé bí torí iṣẹ́ ìránṣẹ́ tó ń ṣe ni pàṣọ fi ń dọ̀bálẹ̀ fún ẹ ìwọ náà ń dọ̀bálẹ̀ àbí ṣé tó bá jẹ́ pé ordinary person ní ẹ̀dọ̀ pàṣọ ọmọ máa dọ̀bálẹ̀ fún ẹ bàbá 57 ń dọ̀ bàbá 58 ó ń dọ̀bálẹ̀ fún ọmọ 32 torí ìpè ó wọ ọlá iṣẹ́ ìránṣẹ́ mú ẹ lára orí bó ti ba ojú gbogbo wọn jẹ́ orí bó ti kẹ́rẹ̀ sí gbogbo wọn lára wálẹ̀ orí ẹni tí gbogbo yín tẹ̀ ń pọ́nlé ó mọ̀ bí bẹ́ẹ̀ àbùkù bá ta lé public figure gbogbo àwọn tó wá sọ̀rọ̀ àdìẹ ní àbùkù jọ ta lé papọ̀ ìwọ ọmọ Táíwò Òjó gbogbo àwọn bàbá Sáàmù Òjó gbogbo tí wọ́n lọ ráǹdì yẹn ó rí wípé ojú kan náà fi máa wẹ́ fíbọ̀ ṣé ìwọ ni gọ́vnà ni ìwọ ni pírẹsidẹ́ǹtì ó ṣe jọ́dún ẹ̀ ló takú wọn sí wọn gbó ẹ̀yin ọlọ́pàá ẹ lọ sí gbogbo àwọn tó wà ọ̀dọ̀ Àgbàlá Gabriel ẹ jẹ́ kó lọ́kùn wọn máa kó sòrò wọn lọ lé wọn ẹ jẹ́ kó lọ máa bá gọ́vnà Mákindé ebi Ìbàdàn lẹ́wà ẹ lọ bá Mákindé kó lọ bá yín yanjú ìṣòro yín òun ni bàbá ìjọba ọ̀kẹ́ gbọ́dọ̀ bàbá Tinubu lọ kẹ́ lọ máa jókòó tì lọ́rùn ṣé Dẹ́mọ́lá jẹ́ ó dá hospital sílẹ̀ tó fẹ́ wò yín sàn òun ṣe mírèkù ni ó ju prayer ni jẹ́ kán wá fún ẹni tó bá fẹ́ sìn ẹ wá church kẹ́ padà sílé yín má bẹ́ẹ̀ anybody tira máa rọ́ọ̀nù church yẹ tó bá jẹ́ 20,000 lágbára ẹ ká àwọn olóore tó ti mọ̀ ń sìn ó bá jẹ́ 20,000 náà lè dá fún ẹ mo fẹ́ ṣe èèyàn kan lóore èèyàn kan lágbára wá gbé lónìí lọ́ra kó 20,000 ẹ fún kó ní kálukú máa relé ẹ ohun tí wọ́n bá dẹ̀ rí nínú ìdámẹ́wàá ṣọ̀ṣẹ̀ jẹ́ kó tó ẹ lọ wá ṣẹ̀ṣẹ̀ ó ṣe wòlíì lọ wá ṣẹ̀ṣẹ̀ Dẹ́mọ́lá lọ máa ṣiṣẹ́ mi ebe ó dá school lẹ́gbà kan inú gbogbo tó rí náà ni àti dá foundation school lẹ́ o ti rí nǹkan náà wọ́n ti ra mọ́tò oríṣiríṣi fún ẹ náà àwọn tó bá nínú iṣẹ́ ìránṣẹ́ gan wọn tí ní opportunity yẹn ó ti ní nǹkan ó ti tú ẹ náà Dẹ́mọ́lá má bá ṣe Olúwa jẹ́ náà má bá ṣe Olúwa jẹ́ o kí ló dé tó nà tán ẹ jọ̀ọ́ mo máa san sálárì o tá a bá ti gba 10 million àwa náà máa gba owó ẹ̀hún múyàn sí oye tó bá dẹ̀ bù ẹ ló lè gbà wàá ti sọ fẹ́ nìyẹn láti ilẹ̀ eléyìí kó tún ẹ lọ́gbọ́n anybody bóyá Ọlọ́run sì máa fún ẹ ṣe kò sì rí mi ṣe tó anybody bá dẹ̀ ti gbọ́n náà nìyẹn ṣùgbọ́n gbọ́ ẹni tó bá ti gbé wá wọ́n ní àsọ́ọ̀lẹ̀ ni àǹtí foundation ti wà yìí a máa fún yín ní 30 million ibi tágbára wá gbé nìyẹn ṣẹ́ẹ̀dẹ̀ rí tí 30 million yín bá ti pé àwa náà máa gbà tiwa bọ̀ a máa gbé yín wá torí tá a bá gbé yín wá ọmọ Nàìjíríà ò lè rẹ́ anybody láì gbé èèyàn kókò wá tọrọ owó ẹni tọ́lọ́run bá fìfẹ́ sí lọ́kàn ni ṣùgbọ́n a tún máa gbé yín wá o torí pé a fẹ́ sanwó àwọn òṣìṣẹ́ tí wọ́n ń ṣe wàhálà torí yín a máa san sálárì tiwa ló kù o owó tí yín kọ́kọ́ máa pé báyé ṣe bọ́n ṣe ń ṣe nìyẹn lọ bèrè lọ́wọ́ àwọn tí ń ṣe NGO wọ́n máa ń sọ sílẹ̀ ni àwọn NGO gan wọ́n máa ń ran ara wọn lọ́wọ́ àwọn ló máa da àwọn kan wà ìjọba ọ̀dọ̀ ìjọba náà ti máa gbà á lọ sí Amẹ́ríkà náà ìwọ nìkan kọ́ ló ń ṣe náà àwọn Amẹ́ríkà mo láwọn kan tó ń ṣe ń bẹ̀ tó ń ṣe charity tó ń ṣe wọ́n ní Amẹ́ríkà fúnra ìjọba ló ń sponsor yẹn ló máa sponsor ẹ̀ kì í ṣe àwọn individual person ìjọba ló ti máa wá direct ẹjọ́ mo fẹ́ ṣe charity o àwọn máa rìn ẹ́ lọ́wọ́ tó bá ti ráwọn èèyàn tó gbé wá tí condition wọn àwọn ló máa sponsor ẹ̀ ìwọ wọ́n wá ń sponsor nìyẹn o tún náà tán o mọ̀ bọ́n ṣe ń ṣe Ọlọ́run dáríjì ẹ́ torí àbúrò wa tó jẹ́ ni tó àìjẹ́ bẹ́ẹ̀ mo mọ tó yẹ kí n ṣe fún ẹ bọ̀ Ọlọ́run kó dáríjì ẹ́ o Ọlọ́run kó dáríjì ẹ́ torí o gbomi jẹ́ lójú mi Ọlọ́run máa pa àṣìṣe ẹ rẹ́ gbogbo wa la láṣìṣe ẹ jẹ́ ká parẹ́ ẹ jẹ́ ká mójú kúrò ó ti ṣubú Ọlọ́run á tún bá wa gbé dìde padà. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.